الحمد لله، الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبع هداه إلى يوم الدين. أما بعد، أقول فún الله سبحانه وتعالى أتويك أتيك فún النبي محمد صلى الله عليه وسلم. ìkẹ́ àti ọlọ́run tí a tọrọ kó mọ́ lórí ànábì nìkan, kó bá àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tó máa ń tọ ojú ọ̀nà Muhammad sallallahu alayhi wa sallam títí di ọjọ́ al-qiyamah. eléyìí ni ìtẹ̀síwájú níbi tírà at-tawhidu al-muyassar tí a ti gùnlé tí a ti ń ṣàlàyé ẹ̀ fúnra wa. léyìí tí a ti bá àlàyé náà dé ojú ewé 62 tí a gbé àlàyé náà pẹ̀lú ògo Ọlọ́run subhanahu wa ta'ala láti ojú ewé 63. Ọlọ́run subhanahu wa ta'ala kó jẹ́ ìbálẹ́jọ́ dáadáa fún ọlẹ́ẹ̀tà al-qiyamah. ibi tí àfáà ti ń sọ̀rọ̀ nípa àdúà, òun náà ni àdúà nínú àwọn èdè tí jẹ́ sí wípé òun àti lárúbáwá pẹ̀lú èdè yorùbá dàpọ̀ mọ́ra wọn, òun náà ni àdúà. nílẹ̀ yorùbá náà a máa ní àdúà tó jẹ́ sí pé àdúàhù ní èdè lárúbáwá, lédè yorùbá náà wá ní àdúà. so wọ́n túmọ̀ sí pé náà gbólóhùn tó yẹ sí pé gbólóhùn rẹ̀ àti ìtumọ̀ rẹ̀ fẹ́ papọ̀ pẹ̀lú yorùbá àti lárúbáwá. òun náà ni eléyìí. afáwa ní kí àdúàhù ìbáadà, ẹ̀rí àdúrà tá à ń sọ fúnra wa yìí, tá à ń sọ pé àdúrà yìí ìbáadà, ìjọsìn ni. àdúà, ìmọ̀ ṣe àdúrà rẹ̀ ìjọsìn ni, ká lọ mú dání. torí kí tá bá ti mọ̀ pé ìjọsìn ni, a lè bá a fi mọ̀ wípé ó ṣe pàtàkì púpọ̀. ló yẹ sí pé àfáwá ní kí àdúàhù ahammu anwa'il ibada. àdúrà tẹ́ rí yìí, nínú àwọn èyí tó fi ń pàtàkì nínú àwọn ọ̀rọ̀ ìjọsìn ni àdúrà jẹ́. kí ni ìdí eléyìí? òun náà ni ọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tí Imam Tirmidhi tí wọ́n gbà wá tó sọ pé ad-du'ahu huwa al-ibada. wọ́n ní Ànábì sallallahu alayhi wa sallam sọ báyìí pé àdúrà tẹ̀rí yìí huwa al-ibada, òun náà ni ìjọsìn, òun náà ni ojúlówó ìjọsìn. tó ráwọn àfáà àwọn ṣàlàyé púpọ̀ lórí hadith yìí tí wọ́n sì mú àǹfààní olówó iyebíye wá lórí rẹ̀. nínú tó fi ń ga jù náà ní kékeré nìyẹn o, òun náà ni kí àdúàhù tẹ̀rí huwa al-ibada, òun ìjọsìn ni, tó ń túmọ̀ sí pé nínú àwọn nǹkan tó fi ń pàtàkì jù nínú àwọn nǹkan ìjọsìn, òun náà ni àdúàhù wà. ní Ànábì sọ pé àdúàhù huwa al-ibada, àdúrà tẹ̀rí yìí o, òun náà ni ìjọsìn. afáwa tẹ̀síwájú, ó wá nínú àwọn ẹ̀rí tá a tún fi mọ̀ wípé àdúrà tá a sọ fúnra yìí ìjọsìn ni, tó jẹ́ sí pé kò lẹ́tọ̀ọ́ sí ká máa pe ẹlòmíì ká máa ṣe àdúrà kọ́ ẹ sí pé nínú àdúrà tá à ń ṣe ẹlòmíì la tún wá ń pè. kò yẹ pé à ń ṣàdúrà fún yẹn o, ọ̀tọ̀ ni, ṣùgbọ́n kọ́ ẹ sí pé à ń ṣàdúrà, à ń tọrọ nǹkan, a wá ń ṣe àdúrà yẹn láwọn ń tọrọ nǹkan yẹn lọ́dọ̀ ẹlòmíì, eléyìí ẹbọ ni. afáwa ní kí wa qawluhu ta'ala, nínú àwọn ẹ̀rí tá a fẹ́ mọ̀ pé àdúrà tá a rí nǹkan tó ṣe pàtàkì ìjọsìn ni, tá a sì gbọdọ̀ ṣe fẹ́ lómi, òun náà ni ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala tó wà nínú suratul jinn. Allah subhanahu wa ta'ala ń bá wa sọ̀rọ̀. Allah bá ní kí wa annal masajida lillah, rí mọ́sálásí àwọn ilé ìjọsìn tẹ́ rí lillah, fún Ọlọ́run ọba subhanahu wa ta'ala ni, fún ìjọsìn Ọlọ́run ọba subhanahu wa ta'ala nìkan ṣoṣo ni. fala tad'u ma'a Allahi ahada, sì gbọdọ̀ pe ẹlòmíì pẹ̀lú Ọlọ́run ọba subhanahu wa ta'ala. tó ń túmọ̀ sí pé nínú mọ́sálásí, nínú tó jẹ́ ààyè ìjọsìn rẹ̀, a kì í pe ẹlòmíì, a kì í ṣe àdúrà kó ẹ́sìpẹ́ ẹlòmíì là ń pè
ju Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nìkan ṣoṣo lọ. Afọwọ́ tẹ̀síwájú wọ́n wá ní pé anwa'ul ibada wọ́n wá ní àwọn ìran ìjọsìn. Nígbà tó fún wa pé àdúrà náà rí ìjọsìn lòun náà, àfọwọ́ fẹ́ fẹ́ pé kí ni àwọn ìran ìjọsìn. Àfọwọ́ ní naw'an méjì náà ni. Du'a'u ibada, àdúrà tó jẹ́ ti ìjọsìn, tó jẹ́ sí pé tá a bá ti ń ṣe à ń ṣe ìjọsìn fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ni, ìjọsìn tó pa á láṣẹ. Àfọwọ́ ní al-maqsudu bihi, kí náà gbà lérò pẹ̀lú rẹ̀, òun náà ni kullu amalin ya'budu al-insanu bihi rabbah. Àfọwọ́ ní pé òun náà ni gbogbo ìran iṣẹ́ tó jẹ́ sí pé tọ́mọ ẹ̀dá ènìyàn bá ti ń ṣe é, ó ń ṣe níṣe pé òun fi ń sin Ọlọ́run Ọba òun, Ọlọ́run Ọba Allah. Eléyìí òun ni a máa ń pè ní du'a'u ibada. Òun náà ni àdúrà tó yẹ sí pé ìjọsìn ní pọ́nbélé, tó yẹ kí tá bá ti ń ṣe o, èèyàn ti ń ṣe pé èèyàn ń sin Ọlọ́run Ọba ni. Àfọwọ́ ní mithaluhu, nínú àwọn àpèjúwe eléyìí òun náà ni as-salatu, ìmọ̀ kírun, wal-hajj, kí a ṣe hajj, was-sadaqa, ká ṣe sàárà, was-siyam, ká ṣe as-siyam, ká gbàwẹ̀. Àwọn nǹkan tá a sọ fún wa pé ká kírun, ká gbàwẹ̀, ká ṣe sàdákà yìí, tá a bá ti ń ṣe, a ti ń ṣe ìjọsìn fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ni, tó yẹ sí pé a fi ó sọ orí ẹlòmíì ju a fi ń sọ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala lọ. Àfọwọ́ ní sábà tasmiyatuha bid-du'a. Kí ni ìdí tá a fi wá ń pè àwọn iṣẹ́ ilé tó yẹ sí pé kò yẹ pé à ń tọrọ nǹkan, à ń ṣe nǹkan, ju pé àfọwọ́ kí ni wọ́n fi ń pè bẹ́ẹ̀. àfọwọ́ ní pé li'anna fiha ma'na at-talab, faka'anna al-insana 'indama ya'malu hadhihi al-a'mal yatlubu min Allahi an yarhamahu biha wa yudkhilahu al-jannah. Àfọwọ́ ní pé torí ẹni tó bá yẹ kí ni ẹni tó bá ti ń ṣe àwọn ìjọsìn yìí, a ní pé dùárù yìí léyìí sí ìyàdúrà tẹ́lẹ̀ ìjọsìn ni. Àwa ní pé nínú àwọn ìran rẹ̀ náà wà ní ká kírun, ká gbààwẹ̀. Àfọwọ́ ní kí a fi wá ń pè wọ́n ní àdúrà, tá a fi ń pè wọ́n ní, ká fi ń pè wọ́n náà ní dùá. Àfọwọ́ ní torí pé li'anna fiha ma'na at-talab, torí tá a bá ti ń, torí ṣíṣe rẹ̀ ó ti ń túmọ̀ sí pé à ń tọrọ nǹkan lọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ni. Tá a bá ń kírun, tá a ń gbààwẹ̀, tá a ń ṣe síyàmù, tá a ń ṣe sàdákà, gbogbo àwọn nǹkan wọ̀nyí tá a bá ti ń ṣe, ó ti ń túmọ̀ sí pé a fi ń tọrọ ìkẹ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala, tá a sì fi ń sọ pé k'Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kó ṣe kí nìyẹn o, kó mú wa wọnú àlùjánnà. So eléyìí ni a fi mọ̀ pé àwọn ìran yìí náà nínú àwọn ìran ìdùárù ni, àwọn ìran àdúrà lòun náà wà tó ń kàn tún gba ọ̀nà míì. Àfọwọ́ ní ìran ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìran ìjọsìn, òun náà ni du'a'u mas'ala. Òun náà ni àdúrà tó yẹ sí pé à ń ṣe tá a fi ń tọrọ nǹkan lọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala. Àfọwọ́ ní al-maqsudu bihi, ìtumọ̀ rẹ̀ òun náà ni ma kana fihi su'alun wa talab. Òun náà ni àdúrà tó jẹ́ sí wípé à ń ìbéèrè wà nínú rẹ̀ àti ìmọ̀ tọrọ nǹkan tó wà nínú rẹ̀. Mithaluhu, àpèjúwe eléyìí kaqawlihi, òun náà ni ká sọ pé Allahumma irhamni, kẹ́mi, ìwọ Ọlọ́run Ọba irhamni, kẹ́mi, rabbi ighfirli, Ọlọ́run Ọba mi ò ṣàforíjì fún mi. Àwọn ìpè eléyìí sí nínú àwọn ìran àdúrà tó jẹ́ sí bíbéèrè directly ni, tó yẹ sọ pé ìwọ Ọlọ́run Ọba Allahumma irhamni, ìwọ Ọlọ́run Ọba kẹ́mi, Allahumma ighfirli, ìwọ Ọlọ́run Ọba ṣàforíjì fún mi. Eléyìí àfi òun ni àwọn ìran du'a'u mas'ala. Fọwọ́ tẹ̀síwájú, wọ́n ní du'a'u ghayrillah, ìmọ̀ pé ẹlòmíì lẹ́yìn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala. Àfọwọ́ ní ad-du'a'u, àdúrà tàrí ìbáàdà, ẹjẹ́ àdìmọ̀ ad-du'a'u, àdúrà tàrí ìbáàdà, ìjọsìn ni o. Faman sarafahu li ghayrillah, ẹni tó bá ti wá lọ gbé àdúrà yìí fẹ́ lòmíì lẹ́yìn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala, fahuwa mushrikun kafir. Àfáà ní kéwé ẹni báyìí ó ti di ẹni tí ó ń ṣẹbọ, káfírùn, ó sì ti di ẹni tó yẹ kí nìyẹn tó gún ikú níbi àṣẹ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala. Tó yẹ tá bá ti ń ṣe àdúrà, a kì í ṣe é fẹ́ lòmíì
ẹ jẹ́ á dìímú. A kì í ṣe àdúrà, a kì í tọrọ àdúrà lọ́dọ̀ ẹnì kankan ká sọ pé à ń tọrọ nǹkan, ọlọ́run bá ṣe báyìí fún mi, ọlọ́run bá ṣe báyìí fún mi, ọlọ́run bá ti ń ṣèjọsìn náà ni à ń kírun, à ń gbààwẹ̀ náà, gbogbo àwọn nǹkan wọ̀nyí a kì í dájú ọ̀kẹ́ nìkankan jọ ọlọ́run bá subhanahu wa ta'ala lọ. Torí ẹ jẹ́ á kíyèsí, àwa tá à ń pe Aṣẹ́hù, àwa tá à ń pe àlùjànnú, àwa tá à ń pe òòṣà, àwa tá à ń pe nǹkan oríṣiríṣi nínú nǹkan táwọn èèyàn ń pè táwọn ti ń ṣàtàwọn ní kéwù káwọn máa sọ pé táwọn máa fi sórí òòṣà pé kọ́ṣà ni kó fún àwọn ní nǹkan. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ìṣe ẹbọ pẹ̀lú ọlọ́run subhanahu wa ta'ala ni àti ìgúnrí kúrò níbi àṣẹ ọlọ́run subhanahu wa ta'ala. Afáwa ní pé ẹ̀rí ọ̀rọ̀ tí a sọ yìí pé a kì í ṣe àdúrà, a kì í tọrọ nǹkan lẹ́yìn ọlọ́run ọba subhanahu wa ta'ala. Ẹ̀rí rẹ̀ òun náà ni pé àyá Qur'an tó wà nínú suratu al-Mu'minun tọ́lọ́run subhanahu wa ta'ala ti ń bá wa sọ̀rọ̀. Ọlọ́run bá sọ wípé wa man yad'u ma'a Allahi ilahan akhar. Ọlọ́run bá subhanahu wa ta'ala sọ pé ẹni tó bá pe ẹlòmíì ma'a Allahi ilahan akhar, tó ń pe ẹlòmíì pẹ̀lú ọlọ́run bá subhanahu wa ta'ala, tó mú ẹlòmíì lọ́lọ́run tó tún wá ń pè lẹ́yìn ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba Allah, la burhana lahu bih, tí ó sì ṣe kí nìyẹn o, tí ó sì ní ẹ̀rí lórí wípé ẹni tó ń pè yìí bó ṣe yẹ kó mọ pé náà ni, tẹ́nìyẹn ò lẹ́tọ̀ọ́ sí nǹkan yẹn pé kó mọ pé fa innama hisabuhu inda rabbih. Ẹni tó bá ń ṣerú nǹkan báyìí, fa innama hisabuhu inda rabbih, ẹ̀san rẹ̀ ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀. Ọlọ́run tún dá a padà pé ọlọ́run bá ló tún máa san lẹ́san, bóyá sí kó tún wá ń pẹ̀lú mí lẹ́yìn ọlọ́run ọba yẹn, ọlọ́run tún wá fi ń rinlẹ̀ pé bó ṣe tún pẹ̀lú mí lẹ́yìn ọlọ́run ló máa ẹ̀san ẹ̀ ti wà lọ́dọ̀ ọlọ́run ọba tó ń ṣe ìyà. Innahu la yuflihul kafirun. Eléyìí sì rèé, dájúdájú ẹni tó bá jẹ́ olùṣekèfèrí sọ́lọ́run subhanahu wa ta'ala kò ní jèrè, bẹ́ẹ̀ kò sì ní là lọ́jọ́ al-qiyamah. Eléyìí ni ẹ̀rí tó fi ń tọ́ka sí wípé a kì í pẹ̀lú míì lẹ́yìn ọlọ́run bá subhanahu wa ta'ala. Ọlọ́run bá subhanahu wa ta'ala nìkan òun la máa ń ṣèjọsìn fún, òun la máa ń pè, òun la máa ń dájú àdúrà kọ. Torí àdúrà tá a rí yìí nínú àwọn gbàǹkọ̀bí iṣẹ́ ìjọsìn ló wà, ló fi jẹ́ sí pé ká kíyèsí, àtàbá ń ṣàdúrà ká mọ̀ rí pé àní mọ̀ pẹ̀lú míì, àní pé ṣéhù, bẹ́ẹ̀ àní pé àlùjànnú, àní pé màláíkà, àní pé ànábì, kódà nípa ẹnìkankan nínú àwọn ẹni ire tó ti lọ jọ ọlọ́run ọba subhanahu wa ta'ala lọ. Wa annal masajida lillah fala tad'u ma'a Allahi ahada. Eléyìí ni àlàyé ráńpẹ́ lórí abala yìí. A tún máa tẹ̀síwájú ní ọjọ́ míì, ọjọ́ rẹ̀. Subhanakallahumma wa hamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilayh.